ọjọ́rú lónìí lágbára ọlọ́run ọba àánú ọlọ́run yóò wá gbogbo wa rí àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣọjọ́ Wednesday ọjọ́rú ogúnjọ́ nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn tá a bá padà dé kí ìròyìn fẹ́lifẹ́li kó wá máa tẹ̀ sí ọwọ́ iwájú. À ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà, èyún ọ̀mọ̀wé Abdullahi Umar Ganduje ló ti sọ̀rọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣiṣẹ́ takuntakun láti lè mú ìgbé ayé rọrùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti láti lè tún ìtàn orílẹ̀-èdè Nàìjíríà kọ sí rere. Ganduje tó sọ̀rọ̀ wọ́n níbi ìfilọ́lẹ̀ ìwé kan èyí tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 19 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí nílùú Àbújá, níbi ìfilọ́lẹ̀ ìwé ọ̀hún tí ọ̀mọ̀wé Saliu Lukman èyí tó kọ tí wọ́n sì ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ ni Ganduje tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí ló ti sọ̀rọ̀ mú jáde, ló sì wá sọ wípé bẹ́ẹ̀ bá wo bí nǹkan ti rí tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ rí wípé kò rọgbọ, ṣùgbọ́n lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC èyí tí wọ́n bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí àti ẹni tó gbé ìjọba fún ààrẹ Tinubu eyín ààrẹ àná Muhammadu Buhari, gbogbo wọn pátá ni wọ́n ṣiṣẹ́ takuntakun. Onílòtítọ́ àti lódodo omi lè pọ̀ ju ọkà lọ, ṣùgbọ́n bí ohun àti bí omi bó ti hùn kó pọ̀ ju ọkà lọ, ó ní ẹgbẹ́ òṣèlú APC wọn yóò rí dájú wípé wọ́n mú ìgbé ayé rọrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Abdullahi Ganduje tó jẹ́ alága fẹgbẹ́ òṣèlú APC, ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè kẹsẹ̀ járí kó sì lè farabalẹ̀ gúnlẹ̀ sébùté ògo. Pẹ̀lú bí ogunlọ́gọ̀ àti gbogbo àwọn ènìyàn lágbàdé ayé tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ tá à ń gbáradì láti wọ ọdún tuntun 2024 èyí tó máa bá wa láyọ̀ àti àlàáfíà yìí, bẹ́ẹ̀ náà sì ni nǹkan tún yí padà láwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ eléyìí tó jáde látẹnu ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress eléyìí tó gbé jáde pẹ̀lú ojú ìwòye wípé bá a ti ń gbáradì fún ọdún tuntun yìí ní nǹkan wọ̀n sí. Ó ní ìyàlẹ́nu ni wípé owó náírà tó jẹ́ owó orílẹ̀-èdè yìí tá à ń ná tá à ń lò èyí tá a fi ṣe kátàkárà dúnàdúrà, òun náà kò tún sí mọ́ wípé ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n tò kalẹ̀ sẹ́nu àwọn ilé ìfowópamọ́ gbogbo láti rí owó ọ̀hún gbà. Ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress eyín comrade Joe Ajaero eléyìí tó wòye ọ̀rọ̀ ọ̀hún wípé ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún orílẹ̀-èdè yìí àti fún òun wípé àwọn ọmọlẹ̀ yìí tí ọdún bá ti ń bọ̀ àbí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ló máa ń wá àwọn ààyè kọ̀rọ̀ láti sá pamọ́ sí láti máa ṣiṣẹ́ ibi Joe Ajaero tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ó kọminú sí bí ó ṣe sí owó náírà èyí tó tún jẹ́ pé àwọn tí wọ́n fi owó náírà ṣe ìdúnàdúrà tá a mọ̀ sí POS, àwọn náà ti fi owó kún iye tí a máa gba 5,000, 10,000, 20,000 náírà wípé iye tí wọ́n fi ń gbà jáde lọ́dọ̀ wọ́n ti fi owó lé. Bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ lọ àwọn ilé ìfowópamọ́ gbogbo. Joe Ajaero ní kẹ́ ẹ tó rí díẹ̀ gbà nínú owó yín, ilẹ̀ yóò ṣú, onítọ̀hún yóò ti làágùn lọ́pọ̀lọpọ̀ kó tó rí owó rẹ̀ gbà. Joe Ajaero tó jẹ́ ààrẹ fún NLC ó wá fa ìjọba àpapọ̀ ní etí láti sọ̀rọ̀ sí wọn létí wípé ọ̀rọ̀ ni ọmọ elétí jẹ. Bí wọ́n bá kọ̀ àti ilé ìfowópamọ́ àgbàlẹ̀ CBN
tí wọ́n bá kọ̀ jálẹ̀ láti wá wọ̀rọ̀ kọ̀fi ṣàdá nínú ọ̀sẹ̀ tá a wà yìí kó tó di kó tẹnubẹ́pọ̀ á jẹ́ wípé láàrin ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ wọn yóò fi ọ̀rọ̀ ọ̀hún wọn yóò jọ fi igagbága ni gẹ́gẹ́ bí Joe Ajaero tó jẹ́ ààrẹ NLC bó ti sọ̀rọ̀ ọ̀hún lédè tó sì kọminú sí bí wọ́n ṣe rí owó náírà gbà eléyìí tó lè ṣe àkóbá fún ọdún àti wípé yóò jẹ́ kí ọdún ọ̀hún kó wọlẹ̀ tuurutu ni o. Ọ̀rọ̀ ọ̀hún ló jẹyọ nínú ọ̀rọ̀ tí Ajaero tó ti lédè fún àwọn akọ̀ròyìn lówùúrọ̀ kùtùkùtù òní nílùú Àbújá. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó lánàá ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ti ju àwọn ọ̀daràn méjì kan sínú ọgbà ẹ̀wọ̀n wípé kí wọ́n máa lọ rí ṣeré ọdún bẹ̀ níbi tí wọn ò ti ní sanwó iná, owó ilé, owó oúnjẹ, kódà aṣọ ọ̀fẹ́ ni wọn yóò pèsè fún wọn látàrí ìwà búburú ẹ̀sùn ìṣekúpani eléyìí tí àwọn ènìyàn méjèèjì ọ̀hún tí wọ́n wò tí wọ́n sowọ́pọ̀ láti pa ọ̀kan nínú wọn lórí ọ̀rọ̀ ìrẹsì kíkó wọlé o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ilé ẹjọ́ májísírèètì náà èyí tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni àwọn méjì kan tí wọ́n jẹ́ ọ̀daràn ọ̀hún eyín ọ̀gbẹ́ni Noah Tovo-Ome àti Raja Zanu ni wọ́n pawọ́pọ̀ láti pa ìkẹta wọn eyín Ṣẹ́gun Zazu eléyìí tí wọ́n ní wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún nínú ọkọ̀ ojú omi kan èyí tó kó ìrẹsì tí báàgì ọ̀hún tó 36 bag of rice èyí tí wọ́n ń kó bọ̀ láti orílẹ̀-èdè Sẹ̀mẹ̀ gba ẹnu ìloro bọ́dà orí omi kọjá wọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní nínú ìrìnàjò yìí ni ọ̀gbẹ́ni Noah àti ẹnìkejì rẹ̀ Raja ni wọ́n gbà lérò wípé kí àwọn pa ẹnìkẹta àwọn tí ṣe Ṣẹ́gun yìí gbogbo àpò ìrẹsì 36 ọ̀hún kó jẹ́ ti tiwọn nìkan, tó sì jẹ́ wípé bí wọ́n ti gbà lérò náà ni wọ́n ní nínú ọkọ̀ ojú omi ọ̀hún ni wọ́n ti fa kóńpó kan yọ èyí tí wọ́n lù mọ́ Ṣẹ́gun lórí tí wọ́n sì ti òkú rẹ̀ sínú odò. Ṣùgbọ́n nínú ìwádìí àti iṣẹ́ takuntakun èyí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe, wọ́n padà fi ọwọ́ òfin mú àwọn oníṣẹ́ ibi méjèèjì ọ̀hún èyí tí wọ́n ṣekú pa Ṣẹ́gun. Wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n ṣe iṣẹ́ ọ̀hún ni wọ́n ta ìrẹsì ọ̀hún tó jẹ́ àpò bíi 36 náà ni wọ́n tà fún arábìnrin oníṣòwò kan ní agbègbè Àgbádárìgì ní Èkó tí iye owó ìrẹsì ọ̀hún tó mílíọ̀nù kan ó lé mẹ́rin náírà 1.4 million naira tí wọ́n sì pín láàrin ara wọn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ní ó ṣẹlẹ̀ nínú oṣù èyí tó tàn yìí ọjọ́ 12 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí, eléyìí tó fà á kí wọ́n dẹ̀mí ẹnì kẹta wọn légbodò. Báyìí ni adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà eléyìí tóun náà kọ̀rọ̀ ojú sí ìwà tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún èyàn adájọ́ ilé ẹjọ́ májísírèètì Balógun òun ló ní kí wọ́n lọ fi wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri títí di ìgbà tí wọ́n yóò tún ẹjọ́ wọn gbé dìde dúró ní ìgbà tí ìwádìí ń lọ lọ́wọ́, tí wọ́n sì sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 22 oṣù kìíní ọdún 2024 láti tún ẹjọ́ náà gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasùfé tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Ayọ̀dèjì Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid, òun ló ti sọ̀rọ̀ jáde wípé ayédèrú igbó a máa ṣe okùnfà àìsàn sí àgọ́ ara ènìyàn. Wizkid eléyìí tó sọ ọ̀rọ̀ ọ̀hún nínú àwọn ọ̀rọ̀ kan èyí tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ayédèrú igbó fífà àìsàn burúkú ni. Ó ní òun fi àwọn ẹ̀rí kan múlẹ̀ léléyìí tó túmọ̀ sí wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé Wizkid gangan ló fa igbó ọ̀hún tó jẹ́ ayédèrú èyí tó fún un ní àìsàn lágọ̀ọ́ ara, torí pé olóhùn wà nílé ìwòsàn tóun gba ìtọ́jú lọ́wọ́. Níbẹ̀ ló ti wá ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n jọ ń fa igbó tútúyè, eruku nímú, eruku lẹ́nu, eruku lójú bíi Ṣàngó, ìpè ẹ dákun ẹ dábọ̀ bẹ́ẹ̀ bá fa igbó ẹ máa worú igbó èyí tẹ́ fà ó, nítorí wípé ayédèrú igbó fífà àìsàn ní máa ń dá síyàn lágọ̀ọ́ ara. Ó ní lákòótán nínú ọ̀rọ̀ tó fi léde ńbẹ̀ wípé kí Ọlọ́run kó fóun ní àlàáfíà, èyí tó fà á kí àwọn olólùfẹ́ rẹ̀ máa béèrè irú igbó wo ló fà, bóyá igbó eléyìí tó ní òtẹ̀ ìjọba àbí eléyìí tí ò ní òtẹ̀ ìjọba. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Wizkid èyí tó fi sórí ìkànnì Instagram rẹ̀ kó tó di pé ó parẹ́ níbẹ̀ ló ti sọ wípé ayédèrú igbó fífà ó jẹ́ ohun tó burú fún ìlera ọmọ ẹ̀dá ènìyàn.
tó ẹ̀yin ará ìròyìn fẹlifẹli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí iṣẹ́ ọjọ́rú Wednesday títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní láti gbọ́ tún rè mí mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ire àtayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.